Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ sì máa fọ́lọ̀. Òkè la wà téńté. Ẹ wo ẹ̀gbọ́n mi a kì í bá ní tan ká fa ní tan ya bàbá gbẹ lódó ká gbẹ lódó bàbá sì gbẹ ń kùmọ̀ ká gbẹ ń kùmọ̀ èwo ni kò tí ì tó mọ́ gbẹ nìṣó ẹ wo ó ti sú èmi o kì í ṣàṣe mi mo kó bá yín. Ọmọ lára lẹ́nu rẹ̀ sí mi bàbá jẹun lẹ́yìn ìgbà èèrà ò lè bóbi tá a ti jẹun bí ò bá síyanrìn tèmi ilẹ̀ wo ni wọ́n ìbá tẹ̀ lónìí nígbà tí mo ṣì ní bí ṣẹ́ṣẹ́ fún ọ̀rọ̀ rẹ̀ ò sún mi rí bọ́rọ̀ rẹ̀ bá sún mi ni ò ní kàwé débi tó kàdé yìí ọmọ lára bọ́rọ̀ rẹ̀ bá sún mi ni okòwò tó bẹ̀rẹ̀ tó di ńlá lónìí ò ní lè ṣe mélòó àwọn tí mo ti ṣe fún lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n orí ipò wá yí bìrì mo wá dìgbà kólẹ̀ mo dẹni tẹ̀ ń wọnú sí lára. Ẹ dákun sí mo mú yín dandan ni àbẹ́mi nìkan lẹ ṣe fún tó fi di pẹ́ ẹ̀ ní mọ́ ṣé mi ìkìlọ̀ fún yín nígbà tẹ́ ẹ sọra yín dolùgbà kan lẹ ṣe fún tó fi di pẹ́ ẹ̀ ní mọ́ ṣé mi ìkìlọ̀ fún yín nígbà tẹ́ ẹ sọra yín dolùgbàlà tẹ́ ẹ ń fira yín pe Ọlọ́run nínú ayé àwọn èèyàn mi ò jẹ́ kó yé yín wípé torí wípé ìyẹ́ ẹyẹ fúyẹ́ ló ṣe rọrùn fún láti lè fò bẹ́rù bá pọ̀ lápọ̀jù fún yẹyẹ kò ní lè fò àbẹ́ ẹ̀ mọ̀ wípé ọrùn tí ò yí kò gbúdọ̀ gbìyànjú àti gbẹ́rù tó wúwo àmọ́rọ́ ni gbogbo èèyàn lẹ́yìn fẹ́ ṣe fún lẹ́ẹ̀kan náà gbogbo bùkátà ayé lẹ fẹ́ bá wọn gbọ́ ẹ wá di ẹrù ẹlẹ́rù sórí tí yín gan ẹ̀ tún fà lọ́wọ́ débi tẹ́ ẹ̀rántí fi kí ń pamọ́ torí ọjọ́ ebi ṣé bẹ́ẹ̀ ṣe wá ṣe tí àtúbọ̀tán yín ò san yín lẹ́fẹ́ kẹ́mi náà ra wọlé èmi ò lè ṣe bẹ́ẹ̀ torí mi ò lè tẹ́ gbogbo ayé lọ́rùn ìwọ̀nba tí n bá lè ṣe òun ni màá ṣe mi ì lè gbàṣẹ elédùà ṣe torí elédùà tó dá gbogbo wa sáyé gan tó lágbára àti sọ gbogbo wa dolówó kò sọ wá dolówó ló jẹ́ káwọn kan wà nínú ìṣẹ́ ó lágbára àti jẹ́ kí gbogbo owó lálàáfíà kò fún gbogbo wa lálàáfíà ló jẹ́ káwọn kan wà nílé ìwòsàn àmẹ́yìn tó kàn wá sàkẹ́ tó dá lọ́lá ẹ fẹ́ gbà ṣe ẹ̀ ṣe ẹ fẹ́ tẹ́ gbogbo ayé lọ́rùn àbí ẹ ti mọ̀ pé ìjàbọ̀ láìpẹ́ ọjọ́ àmẹ́yìn tó kàn wá sàkẹ́ tó dá lọ́lá ẹ fẹ́ gbà ṣe ẹ̀ ṣe ẹ fẹ́ tẹ́ gbogbo ayé lọ́rùn àbí ẹ ti mọ̀ pé ìjàbọ̀ láìpẹ́ ọjọ́ gbogbo ẹni tó bá lóun fẹ́ dá sí gbogbo èèyàn tí ò dáa fún tí ẹ ó padà bàjẹ́ ni torí wọn ò fún pa tán bá wá fún pa tán ṣé rí gbogbo àwọn tí ò dáa fún tó fẹ́ ràn lọ́wọ́ ni wọ́n wàá kóra wọn jọ wọ́n mọ̀ fi ṣe yẹ̀yẹ́ èmi ò lè ṣe kọjá agbára mi láti tẹ́ gbogbo èèyàn lọ́rùn o ìwọ̀nba tí n bá lè ṣe òun ni màá ṣe. ẹ gbà èyí tí mo fún yín ó tó yín dókòwò láti dìde padà tó bá wá wù yín ẹ jẹ́ kójú àánú yín kójú ṣe apá yín lọ. Òbìrìkìtì ó ti mọ ọ̀nà ilé ayé tó ń tẹ̀kọ́ kò ṣe elédùà ló ṣe ẹ má jẹ́ kí ojú àánú yín ojú ṣe apá yín lọ ẹ má ṣe kọjá agbára yín ntẹ́ ẹ̀ bá ṣe tí ò ní pa yín lára òun ni ẹ ṣe. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ sì máa fọ́lọ̀. Òkè la wà téńté.